Ẹlẹ́yin èèyàn wa, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ń sìn. A ní kí gbogbo wa ká máa fura ká dẹ̀ máa ṣọ́ra. Lóòótọ́ àwọn ọmọ Nàìjíríà ti gbìyànjú gan. A ti gbìyànjú láti jẹ́ kí gbogbo nǹkan tó wà ní Nàìjíríà kó rọgbọ. Àwọn ọmọ Nàìjíríà ní òde àdẹ lè jù bẹ́ẹ̀ náà. A lè bàbá Tinubu ló kàn fẹ́ sọ wá lẹ́nu ní Nàìjíríà. A mọ̀ wípé nǹkan tí ò tó yìí máa ṣẹ́kù fún wa. Kí ló dé? Kí ló dé tá a gba orí burúkú láàyè? Kí ló dé tá a gba ìsọnù láàyè? Bàbá Tinubu wá kó gbogbo wa kò mọ́ra. Ó ti há o, bàbá Tinubu ti há o. Gbogbo ìmùlẹ̀ wọn, gbogbo tẹ̀mbẹ̀lẹ̀kun ìwà òtẹ̀ ìwà ìkàgbé ìwà gbogbo ẹ̀ tó máa ń tó jẹ́ pé tòrutòru náà fi ń ṣe pàdé. Ṣé ẹ mọ̀ wípé Bíbélì sọ wípé ẹni tó bá ń ṣe ẹni tó ń sọ òótọ́ ọ̀rọ̀ tó rí òótọ́ tí ò fẹ́ sọ pé tí èṣù ni. Èṣù yẹn ló dẹ̀ máa ṣe wọn pàtó bá yí àfi tó bá yí padà. Àfi kọ́ ya yí padà o. Intelligent military intelligence òun la máa rí nínú íńtánẹ́ẹ̀tì. Ó máa sọ̀rọ̀ ilẹ̀kùn. Ó lóun lè sọ̀rọ̀ yìí tán nǹkan wá pa òun. Ó ní ṣùgbọ́n òun á kọ́kọ́ sọ òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ní àwọn mú àwọn Boko Haram gbà kan, wọ́n ṣe gbá, wọ́n ṣàwo, wọ́n sọ wípé àwọn yẹn surrender, wọ́n kò bọ́n lẹ̀, gbogbo ẹ̀ fake ni. Wọ́n sọ wípé àwọn ò ṣe mọ́, àwọn ò ṣe kíní pé àwọn ti surrender, àṣé fake. Nígbà ayé Buhari, àṣé wọ́n ti pín wọn lẹ̀. Nígbà tí bàbá Tinubu wá wọbẹ̀, tó dẹ̀ rí pé àwọn kàndánù rẹ̀ sí òun ni àwọn wọ̀nyí tí a rẹ̀ yọ kúrò nínú tó yẹ kó lọ yìnbọn pa wọ́n. Ó yẹ kó lọ fún wọn lọ́rùn pa. Kó tiẹ̀ clear àwọn kúrò ní orí ilẹ̀. Irọ́ o. Àwọn yẹn ni bàbá Tinubu ló ń wo bàbá Tinubu láti sọ wọ́n di minister. Wọ́n sọ wọ́n di minister straight. Àṣé inú àwọn Boko Haram yẹn, governors wà nù. Àṣírí ńlá ni bàbá yẹn tú fún wa lẹ́nu. Ó nínú àwọn governor wà nù ẹ̀. Ó nínú àwọn kan nínú assembly, àwọn house of assembly. Ó láwọn búkò yẹn wà bẹ̀. Ó ti ní house of representative. Wọ́n láwọn búkò wà nù ẹ̀. Ó ní nǹkan tó ń sọ yìí. Ó lóun kò fẹ́ dárúkọ wọn ni. Ó ní bẹ̀ẹ̀sì nǹkan tó túbọ̀ ń da ìjọba Tinubu tó ń bàjẹ́ tó ń dàrú nìyẹn. Báwo ló ṣe fẹ́ rọgbọ? Nígbà tó jẹ́ pé ó rí iná tó ń jó ní Aso Rock. Bàbá Tinubu lòun kàn. Òun kàn láti lọ da petrol sí. Ṣé ó dẹ̀ ṣe fún báyìí? Ẹni tó rí bí búburú tí ò sòótọ́ kò ní ṣe é ṣe fún. Ṣé ẹ rí problem? Wọ́n ní tẹ́lẹ̀ṣẹ̀ bá ń jìyà olódodo ń pinnu ẹ̀. Òun lọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà ń ṣe kọ́lọ́hun kó gbà wá. A máa pín ni o. Pínpín la máa pín lágbára Kristi ọba ìyanu. Àwọn Yorùbá nation wọ́n máa stay alone. Ọlọ́run ìyanu á dẹ̀ gbà fún wa. Yorùbá nation no going back. Ọlọ́run á gbà fún wa. Kí là ń wí, kí là ń sọ? Wọ́n ní nínú ìfòǹgàn ní Aso Rock. Àwọn Boko Haram wà ń bẹ̀. Torí ẹ̀ tẹ́ bá ń gbọ́ àwọn bandits ṣe báyìí. Wọ́n ṣe báyìí lọ́tùn. Wọ́n ṣe báyìí lósì. Wọ́n lọ da abúlé kan rú. Wọ́n lọ yìnbọn pa àwọn èèyàn. Ǹjẹ́ ẹ rí tó máa sọ̀rọ̀? Ìjọba ò ní sọ̀rọ̀ ń kò jẹ́ pé àwọn ara wọn náà ṣe. Ń kò jẹ́ pé ẹ̀jẹ̀ tó lọ mú ẹ̀jẹ̀ kan tó wọ́n lè ṣe kán máa mu ẹ̀jẹ̀. Ó dà pé alaalẹ́ yìí ni gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ náà máa mu ẹ̀jẹ̀. Òun náà fi ń ṣagbára. Ṣèbí àṣírí bọ́n ṣe ń yọ só náà ń yọgbọ́. Wọ́n ń yọ só àyẹgbọ́. Bọ́n ṣe ń ṣe láṣírí wọ́n tú títí Ọlọ́run máa fi dà wọ́n lédè rú. Títí Ọlọ́run máa fi sun ara tó máa sun ara pa wọ́n. Wọ́n lẹ́ni tó bá ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ojú ẹ̀ máa rí nǹkan tó tẹ́nìkan ojú àrí mẹ́wàá.
kì í ṣe kékeré o. Tó bá tẹ̀ sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀, nǹkan tó ṣẹlẹ̀, ẹ má jà waste time ara wa. Ẹ jẹ́ àkojú àdúrà ti àwọn pípù yìí. Kọ́lọ́run kó fi iná tú wọn ká níbi tó ti ń dáná orí burúkú wọn. Tó ti ń pètèpèrò láti bá Nàìjíríà jẹ́. Tó ti ń pètèpèrò láti sọ pé àwọn fẹ́ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà suffer. Gbogbo sufferness yẹn tó lérò pa máa suffer Ọlọ́run á dá lé wọn lórí lágbára Kristi ìrandíran wọn àtàwọn àtọmọmọ wọn. Agbára Ọlọ́run torí eléyìí ti pọ̀ jù. Military intelligence yẹn, bọ̀bọ́ yẹn máa sọ̀rọ̀ o. Ó ní kí ni, ó ní wọ́n ti fẹ́ pa òun gan pàápàá. Ó ní kí láàbọ̀ jáde, ó ní kò tiẹ̀ sí kò tó ń fẹ́ rí gbà. Ìrìn pé pa bẹ́ẹ̀ tòun ti sọ, òun ti táṣìírí yẹn. Pé kí a lè mọ̀ pé kì í ṣe pé bóyá ìjọba Tinubu just like that. Pé kì í ṣe pé just like that. Gbogbo wọn ti wà nù kakọ́s láti sọ pé káwọn sí ìjọba Nàìjíríà yìí kodò. Ọlọ́run ò ní gbà fún wọn. Ẹ̀yin èèyàn, ẹ máa gbàdúrà. Ẹ jẹ́ ká gbàdúrà torí eléyìí ti ń lágbára jù. Eléyìí ti ń pọ̀ jù tá a bá sọ pé ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ọ̀rọ̀ lásán ò lè gbọ́ gbogbo eléyìí. Àtọmọ àdúrà gbà o àti òun àdúrà gbà. Ẹ jẹ́ lọ kọ́ bọ́ ṣe ń gbàdúrà. Wọ́n ṣe tán wọ́n ní wọ́n tún fẹ́ introduce the Sharia. Àṣẹ gbogbo wọn ló wà ń bẹ̀. Wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe ẹni tó sọ pé wọ́n fẹ́ ṣe Muslim ticket. Ó ti pẹ́ tán bá ti bẹ̀rẹ̀. Ṣèbí wọ́n yí aláṣẹṣẹ lè tán yìí. Ẹ̀yin wọn plan wọn lórí Muslim ticket. Ṣé máa pò ṣé Ọlọ́run máa fún wọn ṣe àbí Ọlọ́run ní fún wọn ṣe? Kó lè fún wọn ṣe. N kò jẹ́ pé the same ẹ má bínú yìí. N kò jẹ́ pé the same thing ni wọ́n kọjú sí pé àwọn fẹ́ ṣe ìjàmbá. Báwo lọ́lọ́run ṣe fẹ́ gbà fún wọn? Wọ́n ń pète wọ́n náà fẹ́ ṣe Sharia. Wọ́n fẹ́ ṣe Ọlọ́run ò ní fún wọn ṣe. Ẹ̀mí mímọ́ ò ní fún wọn kò ní fún wọn ṣe. Ṣé àwọn nìkan ni Ọlọ́run dá Nàìjíríà fún? Àbí òun ló dá ilé ayé? Ẹ rí pé ìnira náà ń plan láti máa ṣe láti fẹ́ máa dà sí Nàìjíríà. Pẹ̀lú ògo tó ń jẹ́ ti Jésù Kristi lókè. Pẹ̀lú ikú tí Jésù kú lórí igi àgbélébù. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Àfi tó pé Jésù ò wá sílé ayé yìí láti sọ pé ó fẹ́ láti gbára ayé là. Òun nìkan ni Tinubu àti àwọn ẹgbẹ́ wọn. Àfi tó pé Jésù ò sí lórí ìtẹ́. Wọ́n lè ṣe tó máa fi yege. Bẹ́ẹ̀ tí ó bá sí yẹn, lágbára ẹ̀jẹ̀ Jésù. Ogun kò ṣeé ṣe náà máa ké. Kò dẹ̀ ní ṣe é ṣe fún wọn lágbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa tó fi tẹ́tí sí wa. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ lè bá wa subscribe. Ọwọ́ tẹ fi ń ṣe yẹn kò ní rọ̀. Ẹ̀ẹ́dẹ̀ ní fi ṣe ẹni fi gbogbo ọmọ sí lágbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ṣé tó fi tẹ́tí sí wa. Bye.